OPC lèmi led by Ìbà Gani Adams kò ń ṣe irú ẹ Sunday Igboho ló máa pa òmùkọ àkókò tí OPC lẹ́nu ìwọ báwo Sunday Igboho fẹnu gba nation fẹnu gate fẹnu dáràn kò ń ṣe ẹni tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá kò dẹ̀ sí nǹkan kan tó lè ṣe wọn bá bí yàrá ya ìdá jáde Sunday Igboho has nothing to offer the Yorùbá race yàtọ̀ sí àpò tiẹ̀ yàtọ̀ sí àwọn tó súnmọ́ àwọn tó jọ ń jẹ́ ń dìmọ̀ dàrú tó bá lè kájọ́ làwọn kan àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀ toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́ o ti fẹ́ máa lo ipe gbogbo propaganda tí wọ́n pẹ̀lú àwọn bloggers ẹ̀ ń lo nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀sìn you are a politician damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ security wọ́. ya nǹkan tó gbé mi wá sí orí fọ́nrán lẹ́nìí kò ju lórí ọ̀rọ̀ arákùnrin wa Sunday Igboho fẹnugba nation fẹnuwu gate a fẹ́ máa la yín ọmọ Yorùbá a fẹ́ máa la yín lóye a fẹ́ máa ṣí yín lójú sí ọ̀rọ̀ ẹ̀tàn tí Sunday Igboho tó ń gbé kiri ṣe tá bá fẹ́ ká jẹ́ ọ̀ṣàkálá nílẹ̀ Yorùbá jẹ́ àjọ ọ̀ṣàkálá tá bá fẹ́ jẹ́ òṣòkòlò jẹ́ àjọ òṣòkòlò bọ̀ ká máa ṣe bí ọ̀gà bí chameleon kò yẹ wá láàrin ọ̀sẹ̀ bíi 2 sí 3 nsìn Sunday Igboho ti fún wa ní àwọn irọ́ ńláńlá kan tí ò yẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ó dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lórí ọ̀rọ̀ insecurity kí ló dé lẹ́nu jẹta sànà àwọn gbogbo àwọn irọ́ kàbìtìkàbìtì àti àwọn nǹkan tí ó yẹ kí ẹni tó pèrè ipe ọ̀kan gbòógì ní nílẹ̀ Yorùbá kó máa tán àwọn èèyàn nítorí nǹkan tó fẹ́ jẹ́ eléyìí ò bójúmu àníyé máa sọ nítorí pé tá a bá filẹ̀ ká dákẹ́ pé kí o tọ́ irọ́ kó máa sọ lẹ́nìí kó máa sọ lọ́la kó máa sọ lọ́jọ́ mẹ́ta lẹ́nìí àti tí wọ́n ti ń sọ̀bọ̀ látẹ̀yìn irọ́ yẹn máa padà dòótọ́ tí ò bá sí àwọn èèyàn tó máa dìbọ́ǹkẹ̀ ìyàwó gbogbo wo lè sùn ká kọrí síbi kan náà ó dáa kí ló wá dé ìwọ nìkan ló fẹ́ kó máa gba glory o fẹ́ máa gba glory bí tó bá ti ṣiṣẹ́ wàá sọ wàá sáré bọ́ síta pé o ti ṣiṣẹ́ báyìí o ti ṣe nǹkan báyìí wàá máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Igboho ṣàgbéjẹmọwọ́ ètò ọmọ Yorùbá ètò ìran Yorùbá ìbọn ìran aládé ni wá ká má dé ìnà pẹ̀lú láti bí ìgbà díẹ̀ ni ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ló ti ṣẹlẹ̀ ní agbègbè Ìgbòho ní Ọ̀yọ́ state èyí tó wá ṣe lẹ́nujọ́ mẹ́ta ní àná sísìn ó ní wípé ó lọ sí ìlú ẹ̀ ó ló ń gbé kámẹ́rà ó ń lérí fún àwọn èèyàn òun sọ̀rọ̀ ṣàkàṣàkà wájú ọlọ́pàá DPO tó wà ń bẹ ó pẹ́ wọn Fúlàní tó wà ń bẹ jọ pé tí wọ́n bá tó bá pẹ́ àsìkò gbà kan ni wàá máa ti kó bọ́n wàá ti pa gbogbo àwọn èèyàn pẹ̀lú kámẹ́rà àwọn èèyàn tó wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó pọ̀ nínú ìlú ẹ̀ àwọn ọlọ́kadà tó ṣátà tó wẹ́kọ̀mù ẹ̀ wọlé nígbà tí ọ̀rọ̀ kó fún wọn ní ultimatum 2 hours ìpè kí wọ́n release àwọn tí wọ́n kó àwọn fídíò yẹn ló wá ń lò kí wọ́n sọ pé propaganda Ìgbòho ti lọ gba àwọn èèyàn lẹ̀ ṣòrojú ayé ẹ̀ lóde nǹkan tó Sunday Ìgbòho yé fi gọ̀ǹgọ̀ fà á a dẹ̀ ti sọ fáwọn èèyàn ìpè news tẹ bá tẹ máa jẹ́ kẹ́ ẹ máa ní sùúrù kẹ́ ẹ máa gbọ́ authentic news lórí àwọn mainstream media wa kò ń ṣe àwọn rumor táwọn bloggers Ìgbòho ń gbé jáde lẹ́nu àná sísìn commissioner of police ní Ọ̀yọ́ state ó sọ pé wọ́n sọ pé wọ́n dìbọn ọ̀rọ̀ tó sọ wípé òun mọ̀ ń pa ọ̀rọ̀ rescue operation tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn chairman tí ìlú Ìgbòho wà lọ́ndà ẹ̀ chairman local government the executive chairman of the local government maybe ó dàgbé chairman orí lókè or something like that òun náà ti kọ́ máa ṣe láti dìbọn kẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ irọ́ yìí náà ló fẹ́ máa fi trend sórí tó bá ṣoògùn òkìkí tó bá ń jẹ́ fún ẹ má tún pé àwọn ọmọ ìyá ẹ má pè wọ́n lọ́lẹ̀ má mú wọn má pè wọ́n lọ́bọ̀ kódà òun sọ fún wa pé àgọ̀ pé gbogbo ọmọ Yorùbá gbọ́ pàmò àǹtí sẹ pé damage control ló ń ṣe bẹ́ẹ̀ náà ló yẹ sọ ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn ní ti àwọn ti Adélábù bẹ́ẹ̀ náà ló sáré jáde síta pé ìwọ ló lọ mú àwọn ìwọ ló lọ rescue whereas àwọn police department wa Nigerian police force ló lọ ṣe operation yẹn successfully until táwọn ìjọba àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti Ọ̀yọ́ state kan tó wá dìbọn kẹ́pẹ́ irọ́ òmù kankan pa ẹ̀ o ti gbé propaganda ẹ̀ sókè náà
bẹ́ẹ̀ náà ló ń lo AI pẹ̀lú Inspector General of Police láti fi ṣe kíni láti fi tara ẹ̀ content creator ní ẹ̀ náà Sunday Igboho yẹ tọmọ yẹ káàró òjìrì yẹ tọmọ àwọn ọmọọba aládé mọ́ a kì í ṣe ní tó lè tàn ó dáa tó bá jẹ́ pé wọ́n ló lọ rescue àwọn èèyàn ẹ ti ẹ̀ gbé fọ́nrán kan jáde níbi tó ti lọ ṣe operation yẹn ṣé nígbà tó PC fẹ́ lọ mú wákìlì ṣé wọ́n rí fọ́tò kan àbí wọ́n rí fídíò kan tí gbogbo orí tí wọ́n ṣe tó lọ sẹ́bẹ̀ ọ̀nà tó lọ́wọ́ pẹ́ẹ́sì ọmọ kékeré Fúlàní kan pé kìíní àbí nǹkan kan tó lọ́ ń fọ̀rọ̀ wọ ọmọ kékeré lẹ́nu wò lẹ́bẹ̀ẹ́ gbó gbogbo gbọ́dọ̀ gbé kámẹ́rà yìí náà ni o gbọ́dọ̀ show náà ni o gbọ́dọ̀ ṣe content creator ní ẹ̀ náà ìwọ ń ṣe ẹni tí èèyàn lè ọmọ Yorùbá ò ní tilẹ̀ tó ko Sunday horo fẹnu gba nation fẹnu gate fẹnu dáràn kò ń ṣe ẹni tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá tó bá lè kàjọ́ làwọn kan àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀ toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́ o ti fẹ́ máa lo ìpè gbogbo propaganda tí wọ́n pẹ̀lú àwọn bloggers ń lo nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀ ń sìn you are a politician damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ ní security wọ́ ọ̀rọ̀ Yorùbá nation olùlẹ̀ oscam àwọn èèyàn lọ ní òde ò padà dé wọ́n gbé ń bágò kúrò lórí ẹ̀ òsàn tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè pa àpòfà tí Ìbà Gani Adams ń béèrè láti joy tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́dé náà ń béèrè àpòfà lọ́wọ́ federal government ó ń béèrè lọ́wọ́ state government ó wọ̀n fún ẹ òsàn káwọn èèyàn máa bú Ìbà Gani Adams sórí gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún tó bá sọ pé omi àlàáfíà lè Yorùbá nítorí nǹkan tó fẹ́ jẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ló fẹ́ máa fi dàbí àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú ìwọ náà ní nísìnyí Sunday Igboho OBC lèmi led by Ìbà Gani Adams ọmọ alágbára kì í ṣojo kò ń ṣe irú ẹ Sunday Igboho ló máa pa òmùkọ àkókò tí OPC lẹ́nu ìwọ báwo àbí Ààrẹ Ọ̀nà Kakanfò àbí àwọn tí orí wọn pé ilẹ̀ Yorùbá àwọn tí ó kì í lo emotion àṣọ àwọn gullible Yorùbás home and abroad àṣọ àwọn yẹn àwọn tó ń think logically àṣọ àwọn yẹn but àwọn dẹdẹ wúrẹ tọpẹ nǹkan tó bá ti gbé síta wọ́n ti gbà á nìyẹn àwọn là ń bá wí ẹ̀yà ara yín brain Sunday Igboho has nothing to offer the Yorùbá race yàtọ̀ sí àpò tiẹ̀ yàtọ̀ sí àwọn tó súnmọ́ àwọn tó jọ ń jẹ́ ń dìmọ̀ dàrú tó bá fẹ́ ṣòṣe àti gbà pé olóṣèlú ló bá wọlé nígbà tí backlash pọ̀ olóyìn sọ̀rọ̀ security a mọ̀ pé gbogbo ẹ̀ náà olùlẹ̀ orí security owó orí òṣèlú náà gbogbo ẹ̀ náà fẹ́ fi ṣiṣẹ́ fún APC a mọ̀ pé APC ló ń ṣiṣẹ́ fún kọ́ máa ṣe òṣèlú ẹ̀ má lo propaganda má wọ àwọn kan lẹ̀ má tẹ́ tẹ́ àwọn kan pé kò lè ga gbogbo àwọn ẹgbẹ́ tó ń fún ẹ́ support ṣe gbogbo wọn ló ti tẹ̀rì àwọn vigilante àwọn Àgbẹ̀kọ̀yà ó tẹ̀ ti bà Àgbẹ̀kọ̀yà jẹ́ gbogbo ẹ̀ pé lóríṣiríṣi bẹ́ẹ̀ àwọn oníyé sọ kò dẹ̀ sí nǹkan kan tó lè ṣe wọ́n bá bí yàrá ya ìdá jáde ìpín báyìí ló ṣe jẹ́.